إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم ربنا صل وسلم وبارك على عبدك ورسولك محمد كما صليت ورحمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله أوصيكم ونفسي بتقوى الله جل وعلا فإن التقوى لا تدخل في شأن إلا زانته ولا تخرج من شأن إلا شانته يقول الله تبارك وتعالى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ويقول سبحانه ومن يتق الله يجعل له من أمره يسرا ذلك أمر الله أنزله إليكم ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا عباد الله نحن اليوم مع أحوال السلف في رمضان أدوك فلون أترك يلون ترك يلون فالنبي ومحمد ìkẹ́ni Ọlọ́run jẹ́ ọba ara ilé ẹ̀kọ́ bá wọn sàhábà ẹ̀ gbogbo àwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa ìkẹ́gẹ̀ náà Ọlọ́run jẹ́ ọba wọn kọ́lọ́run jẹ́ ọkàn àwa náà kọ́ba àlékè ọlọ́sí àwa náà lẹ́ni rí mo jẹ́rìí pé kò sẹ́nìkan tá a fún lẹ́sìn tójú Allah lọ mo sì jẹ́rìí pa Nábì wa Muhammad òjíṣẹ́ ọba náà ní ẹrú ẹ̀ ní Ọlọ́run ọba àlékè ọlọ́run wa bá wa nígbà tílẹ̀ dá tí ò sójì sẹ́mọ́ nígbà wọ́n dẹ̀ ràn wá balaga risalata wa adda al-amanata wa nasa al-umma iṣẹ́ tí wọ́n fi ràn ọ́ jẹ́ ó sì kìlọ̀ fún wa ó dẹ̀ bá wa sòdodo ọ̀rọ̀ níjọ́ tí ó lọ tarakana ala al-mahajjati al-bayda layluha kanahariha la yazigu anha illa halik njọta Ànábì ọlọ ó gbé wa síbi ojú ọ̀nà tó mọ́lẹ̀ sàn gbẹ̀dán tó sì tọ́ ojú ọ̀nà tó fi wá sí yẹn tó kílíà tó mọ́lẹ̀ tó tọ́ ẹnìkan ò ní kọjá bí ojú ọ̀nà ń kọ́ bọ́ síbòmí àfi kọ́ parun kọ́ wọná Ọlọ́run Ibadallah ìkẹ́ Ọlọ́run ìgẹ́ Ọlọ́run kọ́ bá Ànábì náà kọ́ bára alẹ́ ẹ̀kọ́ bá wọn sàhábà ẹ̀ gbogbo àwọn tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa ìkẹ́gẹ̀ẹ́ yìí kọ́kan àwọn náà kọ́kan àwọn náà kọ́ máa yọ wálẹ̀ kọ́ lọ́bẹ̀ títí dọjọ́ ẹ̀san Ibadallah lẹ́yìn náà àkọ́kọ́ ní kọ́kọ́ bá wa sọ ní kútùbà tèní ẹ̀jẹ̀ abẹ́rù Ọlọ́run sẹ́ẹ̀rí bẹ̀rù Ọlọ́run a ní fi sínú kankan àfi kó tún kan náà sí ibi tá a bá ti wá yọ ìbẹ̀rù Ọlọ́run ọba kúò nǹkan náà bàjẹ́ ni gbọ́n tọ́lọ̀ ń sọ ni ọba mi ni wa man yattaqillaha ẹni bá bẹ̀rù Ọlọ́run yaj'al lahu min amrihi yusra òun Ọlọ́run fi rọrùn síbi ọ̀rọ̀ rẹ̀ fún dhalika amrullah ètò Ọlọ́run àṣẹ Ọlọ́run ni anzalahu ilaykum tó sọ̀kalẹ̀ wá bẹ̀yẹ̀ yẹn pété ẹ bá ń bẹ̀rù mi ọ̀rọ̀ yóò máa já sí rọrùn dhalika amrullahi anzalahu ilaykum ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún yín nù ni wa man yattaqillah ọba mi lẹ́nu ní wọ́n bẹ̀rù òun sẹ́ yukaffir anhu sayyi'atihi gbogbo aburú tó bá ṣe wọn Ọlọ́run parẹ́ wa yu'dimu lahu ajra ẹ̀san rẹ̀ tó bá bẹ̀rù òun sẹ́ òun tún jẹ́ tóbi Ibadallah a ní fìbẹ̀rù Ọlọ́run yẹn ju ọ̀rọ̀ kọ́dàrú o Ibadallah
a ní yọ bẹ̀rù Ọlọ́run kí nínú kú nínú ọ̀rọ̀ kótó ẹgbọ́n tọ́lọ́run tó sọ ọba mi ni wa man yattaqillaha ẹni bá bẹ̀rù wọn Ọlọ́run yaj'al lahu makhraja àbáyọ ń bi ntọ́ bá dáwọ́lé wọn máa mú bá wa yarzuquhu min haythu la yahtasib ibi tí ó sì ràn kàásìkì èmi Ọlọ́run múlẹ̀ pàbá mi Ọlọ́run múlẹ̀ pàbá ń bẹ̀ kọ̀ọ̀rọ̀ kan èmi Ọlọ́run sì múlẹ̀ pàbá ń bẹ̀ Ibadallah ọ̀rọ̀ àkọ́kọ́ nìyẹn ní kútùbà tòní kí ni ó wá jẹ́ tọ́pìkì wa ní kútùbà jímọ̀ wa lénìí òun ni halu salaf fi Ramadan àwọn salaf àwọn oníjẹ́ salaf àwọn tí àwa wà lójú ọ̀nà wọn ni wọ́n ń jẹ́ salaf àwọn là ń pè salaf bẹ́ẹ̀ látòrí ànábì wa Muhammad ó fi ká gbogbo ẹni tí ń jẹ́ sahaba tó balùgbà ó fi ká àwọn tábìyí tó tẹ̀lé àwọn sahaba ó fi ká àwọn tábìyí tó tẹ̀lé àwọn tábìyí ó wá fi kan gbogbo àwọn ẹni rere tó sẹ̀mí ní al-qurunul mufaddala ní àwọn ọgọ́rùn ọdún mẹ́ta tá ànábì sọ pé òun lọ́lọ́lá jù ní Islam gbogbo àwọn tó sẹ̀mí ń gbà náà ní jẹ́ salaf wala yazalu salaf hatta yawm al-qiyamah salafu ní yé máa jẹ́ salafu tálí kìámọ̀ Ọlọ́run èdè gbogbo ẹni tí ń bá wá ń tọ ojú ọ̀nà àwọn salafu yẹn náà ó kọ́tọ́ náà máa jẹ́ náà ní salafu ni mo fi ní salafu ní àwa náà bẹ́ẹ̀ ọba wa jẹ́ salafu yóò ṣe wá jẹ́ mùsùlùmí gidi Ibadallah ẹjẹ́ àgbéyẹ̀wò àwọn salafu sọ́ọ̀lẹ̀ tí wọ́n jẹ́ ní síwájú ẹni rere bó wọn ti ń gba Ramadan torí pé Ramadan lọ wọlé yìí o onítàǹbà yín sọ̀rọ̀ ń bẹ̀ yín nísìnyí Ṣàbánu di 18 ìtumọ̀ ẹni pé lẹ́yìn jimata ń kílò ní ìta bá kíkan sí ìmí ìta bá kí Ramadan ní ó ti bá wa ìtumọ̀ ẹni ẹ̀ èyí tá ń kílò ní ìta bá fi kí ìtijọ́ mẹ́jọ tá a bá kí mi pẹ̀lú ògo Ọlọ́run tọ́lọ̀ ń sẹ́wà kùdùjọ́ mẹ́ẹ̀ẹ́dógún Ramadan láti bára wa bẹ́ẹ̀ ọba wa gbáwẹ̀ ó yẹ kó gbáwẹ̀ tiẹ̀ kasiyami salaf báwọn sálàfù ti gbà àwẹ̀ bẹ́ẹ̀ yẹn gbáwẹ̀ kasomil khalaf wọn ò ní gbà lọ́wọ́ rẹ̀ báwọn tó délé ilé yìí ti ń gba tí wọn kọ sáwẹ̀ ń bẹ̀ ni ahwalu salaf fi Ramadan bó ni àwọn salaf tí wọ́n ń ṣe ní Ramadan Ibadallah lábẹ́ ọ̀rọ̀ yìí afẹ́yẹnjọ́ ọ̀rọ̀ mẹ́sàn tàbí mẹ́wàá ìjà pé mẹ́sàn kárọ̀ náà lọ èyí tó pápá kánbẹ̀ lónìí lásọ tọ́ba díjọ́ mẹ́jọ àwọn apárí yòókù pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run àtògo rẹ̀ Ibadallah àwọn salaf wọ́n lákìyèsí nǹkan mẹ́sàn nínú àwẹ̀ mẹ́sẹ̀ẹ̀sán ní ń jásí pé wọ́n ṣe Ramadan bó ti yẹ wọ́n ṣe Ramadan nǹkan mẹ́sàn ni wọ́n gbèsè tí wọ́n mójútó nu Ramadan ẹni bá ṣe mẹ́sẹ̀ẹ̀sán nu Ramadan ní ń jásí pé ó ṣe ìṣesí tiẹ̀ náà báwọn sálàfù ti ṣe Ramadan a ti sọ kọjá jẹjọ pé Ramadan ọlá tó nírè ọlá tó nírè ọlá tó nírè tó sọ fadu shayatin wa tughlaqu abwabu niran wa tuftahu abwabu jinan a ti sọ gbé yẹ kọjá pé wọ́n ṣílẹ̀kùn àlìjẹ́nnà wọ́n ti gbogbo lẹ̀kùn náà àwọn shayatin wọ́n mú wọn sí in tó bá fi lé múra mìíràn bẹ̀rẹ̀ báwọn tí wọ́n ṣílẹ̀kùn àlìjẹ́nnà tí wọ́n tilẹ̀kùn náà àwọn ṣayatínù wọn mú wọn so ìtumẹ̀ ni pé kọ́mọ àlìjẹ́nà palẹ̀mọ́ àti wàlìjẹ́nà iṣẹ́ wo làwọn sálàfù wa ń ṣe bó làwọn sálàfù ti ń ṣe nínú oṣù Ramadan àkọ́kọ́ tí sálàfù ń ṣe ń bẹ Ibadallah as-sawm nínú nǹkan mẹ́sàn-án wọ́n gba àwẹ̀ nínú oṣù Ramadan sálàfù gba àwẹ̀ nínú oṣù Ramadan kí là ń pè ní àwẹ̀ tí ẹ bá wo tàrífù ẹ̀ wọ́n ní al-imsaku anil akili wa shuribi wal maladhati min tulu al-fajri ila gasaqi al-layl aw ila ghurubi ash-shams ká mẹ́nu dúró níbi nǹkan jíjẹ àti nǹkan mímu àti gbogbo shawat àwọn adùn bí à ń bóbi ṣeré bí à ń bóbi tage àwọn amúdúró bẹ́ẹ̀ min tulu al-fajr nígbà tá al-fajr bá ti yọ ila ghurubi shams dìgbà tó rò fi Ibadallah tabani ká mẹ́nu dúró báyìí àwọn ọ̀rọ̀ mẹ́jọ súnmọ́ alábẹ́ síbi ká mẹ́nu dúró yàtọ̀ sí mẹ́sàn-án tí mo fẹ́ ka bí yẹn bá mẹ́nu dúró tí ọba lákèsí nǹkan tí mo fẹ́ ka yìí bí ìgbà tó fi bí para rẹ̀ ni
kíni nǹkan náà ibadallah ó fẹ́ mẹ́nu dúró bẹ́ẹ̀ ni mẹ́nu dúró àmọ́ lákèsí ọ̀rọ̀ mẹ́jọ níbi ẹnu tó fẹ́ mú dúró àkọ́kọ́ ń bẹ Ànábì wa Muhammad ń sọ fún wa pé ní man sama Ramadana imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbi ẹgbọ́ àdìsí yẹn yé dáadáa ó ní man sama Ramadan ẹni bá mẹ́nu lọ́wọ́ nù Ramadan ó wá fi condition sí imanan tọ́gbà kọ́lọ̀ lóní kò mú lọ́wọ́ ti imani àwọn èèyàn ń gbàwẹ̀ lórí ilẹ̀ tí wọ́n ní níládàá ṣé báwọn èèyàn ni wọ́n rán lẹ́wọ̀n tí wọ́n sọ pé àwọn kọ́ jẹ́lẹ̀ àwọn ò jẹun mọ́ tí wọ́n ní lágbájá ti wà lẹ́wọ̀n kọ́ jẹun láti jẹ ta àwẹ̀ náà nígbà àmọ́ kìí ṣe imanan torí ọlọ́nkọ́ ń bínú ni sáwọn tó fi sí wọn kò ní gbalada kankan kò ní ládàá tí ó gbà torí kọ́ gbà àwẹ̀ yẹn laysa iman àwẹ̀ ọlọ́ni gbà kọ́ wọ́n ní lágbájá daraba ani ta'am kọ́ jẹun mọ́ kílódé fi jẹun mọ́ wọn ni báyàwó rẹ̀ jà lé kọ́ jẹun ìyàwó látàrọ̀ tilẹ̀ fi sú kò ní gbalada torí ìyàwó ní bájà kì í ṣe kọ́ gbà àwẹ̀ yẹn imanan ibadallah ẹ lọ palẹ̀ máa pẹ́ fẹ́ gbàwẹ̀ torí ọlọ́run èyí tó tóbi lásọ yìí jẹ́ sọ yìí tó kéré fún ọ ìwọ ìyàwó tó owó pé tí ì bá gbàwẹ̀ ẹnu ọkọ mi ò ní dùn ọ gbàwẹ̀ rẹ imanan ọgbà nítorí kọ́kọ́ rẹ inú lórí ṣégin ni kò ní dùn ọ lánìyàn ọ ní ládàá ọmọ tí ń rò pé tí ì bá gbàwẹ̀ bàbá mi bá mi wí kọ̀ gbà ń torí ọlọ́run ọba ó gbà ń torí bàbá laysa imanan condition kọ́tà náà bíbí pé man sama Ramadan imanan wa ihtisaba kí ni túmọ̀ ihtisab tó rò kọ́lọ́hún ní ọ̀sán òun lẹ́sàn lórí ẹ̀ èyí wá gbàwẹ̀ tó di pé ọkọ mi sọ pé tí n bá gba Ramadan tọdún yìí wọn ó fún mi 100,000 kí n fi ra sọ ọdún torí ẹ̀ mo fi ń gbàwẹ̀ ó ti gbẹ̀san àwẹ̀ rẹ̀ nù ó ti gbẹ̀san àwẹ̀ rẹ̀ nù dáàdi ní tí n bá ti ń gbàwẹ̀ adìẹ ojoojúmọ́ wọn máa pàtó àmà fi jẹun lé ìwọ ọmọ tó gbàwẹ̀ nítorí adìẹ kan ojoojúmọ́ ó ti gbà torí ó ti gbẹ̀san àwẹ̀ rẹ̀ nù tó bá gbàwẹ̀ rẹ̀ ó gbàwẹ̀ rẹ̀ imanan torí ọlọ́run wa ihtisaba bọ́lọ́hún ni ó san ọ́ lẹ́san lórí ẹ̀ kọ́ndíṣàn di mélòó ó di méjì wọ́n tó bá gbàwẹ̀ imanan ó ní ládàá ọkàn bíbí panu ni o tó bá gbàwẹ̀ ihtisaban ó ní ládàá ọkàn bíbí panu ni o bá mẹ́nu lọ́wọ́ sẹ́ kọ́ndíṣàn mẹ́jọ sí mẹ́sàn-án sọ́mọ́ sẹ́ anabi wa Muhammad ń sọ fún wa pé ní man lam yada qawla zuri wal amala bihi falaysa lahu inda Allah hajatun laysa lahu inda Allah hajatun nínú riwaya yẹn fi an yada ta'amahu wa sharabahu anabilẹ̀ ntí ọba gbáwẹ̀ man lam yada qawla zuri ẹni tí ó bá lè fi ọ̀rọ̀ irọ́ lẹ̀ ọ̀wá náwẹ̀ ọ̀wá lè fi ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ̀ kí la ń pè lọ́rọ̀ ọ̀rọ̀ gbogbo alamantí ń jẹ́ irọ́ kọ́ parọ́ fún yàn ìtí ò rí bẹ́ẹ̀ kọ́ sọ pé ó rí bẹ́ẹ̀ fún yàn Ànábì ní tó bá lè fi lẹ̀ wala amala bihi tó sì lè fi iṣẹ́ irọ́ lẹ̀ kí la ń pè níṣẹ́ irọ́ gbogbo sẹ́kọ̀ kan ló ní rọ́nú ìwọ tó ń ṣe náà ti mà ẹ jẹ́ ńlá pẹ̀júwe fún yín bíi mẹkáníìkì èyàn gbé mọ́tò lọ fún pé mọ́tò yìí ń jack ó ti kílẹ̀ àti mẹkáníìkì pé ìdọ̀tí lọ́wọ́ ń bi fuel pump yóò sọ fún ẹni tó ní mọ́tò pé ẹ ra ìjẹ́kítọ̀ tuntun ìyẹn wàá kówó ìjẹ́kítọ̀ funfun yóò tún wá gba owó sẹ́ yóò wá mú fuel pump tọ́dọ̀ tí yóò wá lọ lé ṣe kíni yóò lọ lè fọ yóò ṣe fetí mọ́tò ẹ dákun iṣẹ́ kí ló ṣe iṣẹ́ ẹ̀rọ ló ṣe gbogbo sẹ́kọ̀ kan bẹ́ẹ̀ lọ́wọ́ á ní irọ́ ẹni tó fẹ́ wọn sọ ọ̀pá márùn-ún tọ́wọ́ àwọn mẹ́rin àtààbọ̀ tó sì gbowó ọ̀pá márùn-ún iṣẹ́ kí ló ṣe iṣẹ́ ẹ̀rọ kò síṣẹ́ kankan
tẹ́ni tí ń ṣe tí ọ̀ mọ́rọ́tọ́ wà nù ẹ̀ anabi wa ni man lam yada qawla zur ẹni tí ó bá fi ọ̀rọ̀ rọ́ lẹ̀ wala amala bihi tí ó sì fi ṣe rọ́ lẹ̀ falaysa lillahi hajatun fi an yada ta'amahu wa sharabahu kì bá dáa fún kó jẹun kó mumi tọ́lọ́lọ́hún ò ní bùkátà sáwẹ̀ rẹ̀ tó gbà ó dáa fẹ́ nìyẹn kó jẹ kó sì mu tọ́lá àwẹ̀ rẹ̀ tó gbà wọn Ọlọ́hun ò ní bùkátà sí torí kó kúrọ́ ń bẹ̀ kó sì ṣe ẹ̀rọ ń bẹ̀ tí ń jẹ́ pé tá a bá gbà àwẹ̀ tọ́lọ́hún ọbọ̀ balẹ̀ kí ọlọ́gbà àwẹ̀ yìí lọ́wọ́ wa a gbọ́dọ̀ máa gbà àwẹ̀ ká kúrọ́ a sì gbọ́dọ̀ máa gbà àwẹ̀ ká ṣiṣẹ́ májẹ̀mú di mélòó báwọn ó di mẹ́rin imanan alakoko wahtisaban ẹlẹ́ẹ̀kejì qawla zur ẹlẹ́ẹ̀kẹta amalu zur ẹlẹ́ẹ̀kẹrin tẹ́ẹ̀bà gbé àwẹ̀ ẹ̀ gbà nítorí ọlọ́run ẹ̀san àwẹ̀ yín ẹ̀ retí ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ ní sọ́nù àwẹ̀ iṣẹ́ ẹ̀rọ ẹ̀ ní sínú àwẹ̀ ibadallah tẹ́ẹ̀bà fẹ́ mẹ́nu lọ́wọ́ tẹ́ẹ̀ ní jẹ tẹ́ẹ̀ ní mu mọ̀ ń sọ fún yín pé ẹ̀ mú nǹkan mẹ́jọ lọ́wọ́ máa mo ti ka mẹ́rin níbẹ̀ èyí tí ọmọ jẹ́lẹ̀ karùn-ún anabi wa Muhammad ń sọ fún wa pé ní fayida kana yawmu sawmi ahadikum fala yarfuth wala yafsuq wala yajhal fa in sabahu ahadun aw qatala falyakul inni mur'un sa'im anabi ní fayida kana yawmu sawmi ahadikum ẹ̀yin mùsùlùmí ìjọkíjọ tí kọ̀ọ̀kan yín bá mẹ́nu lọ́wọ́ tí ń bá ń gbàwẹ̀ fala yarfuth kò gbọ́dọ̀ ṣe rafath kí la ń pè ní rafath ọ̀rọ̀ sìnẹ́ ìṣesí àdùn kó máa lọ bómi tage lásìkò tó ń gbàwẹ̀ lọ́wọ́ kó máa fọ obìnrin láwọ́ lásìkò tó ń rafath nìyẹn àwàdà pálapàla pẹ̀lú obìnrin rafath nìyẹn ìmọ̀ sẹ́jú sóbìnrin rafath nìyẹn anabinjọ tẹ ẹ bá gbààwẹ̀ ẹ má dán wò má ṣe rafath eré pẹ̀lú obìnrin ìsẹ́jú sóbìnrin ìbóbìnrin tage ètò burúkú ni kó tún jóbi olóbìnrin tọrọ rẹ̀ kọ́ kọ́ máa lọ sí bẹ́ẹ̀ nú àwẹ̀ rafath ló ṣe yẹn ó di márùn anabi tó ní wàhálà yafsuq ọ gbọ́dọ̀ ṣe jàǹdùkú kí là ń pè ń jàǹdùkú kò ní dá fún ẹ ayé ẹ má bàjẹ́ ọ̀rọ̀ jàǹdùkú ni kọ́ máa kan ẹ̀sẹ́ ìwà jàǹdùkú ni kọ́ máa bẹ́ẹ̀bù ìwà jàǹdùkú ni obìnrin kọ́ máa mọ́jú táyítáyítáyí ìwà jàǹdùkú ni kọ́ wá láwọn onídàádúgbòrú kọ́ jẹ́wọ́ jàǹdùkú ni wala yafsuq ọ gbọ́dọ̀ sí jàǹdùkú ǹjẹ́ kò di mẹ́fà báwọn èyí tí ọmọ jẹ́lẹ̀ keje wala yajhal ọ gbọ́dọ̀ fàyè mẹ́kàn gbàwẹ̀ bí adé yẹn gbogbo nǹkan ní Ìsìlámù ẹ̀kọ́ ni o láti láyéláyé láti dá bá táwọn àbáwọn sọ pé àkékú léwu ìtumọ̀ ẹni pé yẹn kéwu kú ni ṣe ẹ̀rọ àwọn Ramadan kò sí fàyè mẹ́kàn gbà o lóbi jẹ́ pé gbogbo bẹ́ẹ̀ ti wà yí ẹ lọ jòkó náà lẹ́kọ̀ọ́ àwọn afá wọn á kọ́ yín lẹ́kọ̀ọ́ bó láti gbàwẹ̀ ara díẹ̀ là ń sọ mbẹ̀ yìí ẹlòmíì ń fara nírẹ̀ tí Ìsìlámù béèrè nira ẹ jẹ́ lé sí yín lọ́pẹ̀júwe ẹlòmíì ó ti sùn láti sáárì ẹlòmíì jẹ sáárì tán ṣe sùúrù ó ké fájìrì tán ṣe àdìkár lọ́ba sùn nígbà tí ó jí sí pẹ̀lú ẹ̀sùn tó ṣe etí àyílà ló jí yọ wá wà nù wàhálà pé ṣé tó ń bá fọnu nísìnyí àwẹ̀ bàjẹ́ àbí ó bàjẹ́ ẹlòmíì ò ní lè fọnu jẹ́ kí lórí yóò ló ń gbà wẹ̀ ní ẹnu rẹ̀ ó máa rùn àyèmàkà ló ṣe o ọgbà ẹ̀wẹ̀ ní ọmọ lo brush kò ní ọmọ lo ọṣẹ pẹ̀lú ẹ̀ àmàlà ìmàkà ò ní fọnu yóò ní kí lórí yóò ló ń gbà wẹ̀ náà ní ẹlòmíì òró mú tí ọmọ nira ǹjẹ́ kí ló dé yóò láwọn gbà wẹ̀ ní kò sí nítorí ọmọ lọ sanra pẹ̀lú omi tútù kò sí nítorí ọmọ bomi tútù kò fi sanra nù sẹ̀rí Islam ẹlòmíì ọjẹ sàárì tán àsìkò fàjàrí èlù ọwọ́ asúnmọ́ ìyàwó ẹ̀ ó sọ̀kalẹ̀ kí fàjàrí tó tó yóò tún wá wà ní wàhálà pé lẹ́yìn sàárì òun súnmọ́ ìyàwó òun àlùfàjàrí ètò tó tọ́ sóun wá láwẹ̀ àbí òun ọ̀láwẹ̀ sẹ́mi pa àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ pọ̀ abẹ́ẹ̀kọ́ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ pọ̀ fatawa ọkùnrin bẹ́ẹ̀ nú àwẹ̀ àwọn ìdájọ́ ẹ̀sìn ọkùnrin bẹ́ẹ̀ nú àwẹ̀ àwọn ìdájọ́ ẹ̀sìn obìnrin bẹ́ẹ̀ nú àwẹ̀
ń palẹ̀ mọ́ tí ó sinú nǹkan oṣù dé níjọ́ tí nǹkan oṣù rẹ̀ ọ̀dá ń ṣe iyèméjì pé sọ́dá ni àbí ọ̀dá ni wọ́n fi jẹ́ sáárì gbòdájọ́ bẹ́ẹ̀ ló fi jásí pé wà láàyè jihàn àyífà ìmọ̀kan gbáwẹ̀ o èèyàn kẹ́kọ̀ọ́ àwẹ̀ ni Ànábì ní mẹ́fà ìmọ̀kan gbáwẹ̀ ó di mélòó tí mo kà báwọn ó di méje ẹlẹ́ẹ̀kẹjọ wọn wá ní kó ṣe sùúrù tí ó lè nú àwẹ̀ Ànábì ní fa insabahu ahadun bẹ́ẹ̀ ni kaba wa bú ọ nínú àwẹ̀ aw qatalahu wà bí ń bọ́ ọjà ẹnìkan bú ọ bọ́ fẹ́ bọ́ ọjà Ànábì ní fali yaqul inni mur'un sa'im sọ fún pé èmi ń gbààwẹ̀ o ìtumọ̀ ẹni kó ní sùúrù kọ́dà kan ó bú ọ kọ́dà kan ó bọ́ ọjà nú àwẹ̀ ìtí ọmọ jẹ́ lẹ́nu rẹ ni pé èmi ń ṣe kí ni ẹ̀kọ́ mẹ́jẹ̀ẹ̀jọ yìí ní jásí pé yẹn mẹ́nu dúró àkọ́kọ́ ọmọẹnu dúró ìmánà torí Ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ọmọẹnu dúró ètè sábà ńpọ́lọ́wọ́ sàn lẹ́sàn ẹlẹ́ẹ̀kẹta ọmọẹnu dúró òní sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin ọmọẹnu dúró òní ṣiṣẹ́ ẹ̀rọ ẹlẹ́ẹ̀karùn òní ṣe rábàṣù ọ̀rọ̀ mi pálapàla òní dọ́dọ̀ rẹ òní ṣe jàǹdùkú wàlà yẹ́fṣùkú òní ṣe jàǹdùkú ẹlẹ́ẹ̀keje ọ̀wá nífi àìmọ̀kan gba àwẹ̀ ẹlẹ́ẹ̀kẹjọ ọ̀wá ṣe sùúrù tí ó kúnná kọ́dà kẹ́nìkan bú ọ kọ́ fẹ́ bọ́ ọjà ọ sọ fún pé ìnímúrò ọ̀n sọ ìmọ̀ ìmí ń gbà àwẹ̀ Ibadallah àwẹ̀ tó yanjú lélẹ́yìí o ní sẹ́mẹ̀sán téèyàn ṣe ní àwẹ̀ táwọn sálàfù ṣe ọ̀kàlà kílíà òun ni ìmẹ́nudúró àti àwọn òfin mẹ́jọ tó so mọ́ ìmẹ́nudúró Ibadallah halu sálàfù bíi Ramadan nínú oṣù Ramadan báwo làwọn sálàfù ń ṣe àwọn sálàf tí wọn bá ṣe ń tà ń pè ní sọ́ọ̀mù àwẹ̀ wọ́n tún máa ń ṣe kíní kan náà wọ́n tà ń pè ní alqiyam kí mo pè jẹ́ mẹ́ alqiyam kí là ń pè ní alqiyam òun ni ìyẹn náfìlà nínú Ramadan ìyẹn náfìlà ìdìde lóru ìyẹn náfìlà nínú Ramadan àwọn sálàfù sọ̀lẹ̀ wọn a máa yẹn náfìlà tó pọ̀ lóru Ramadan àkọ́kọ́ náà nù tá a fi mẹ́niire pẹ́niire lélẹ́yìí tá a fi dẹ́niire mọ̀ Ramadan wà gan Ramadan ò sí gan kò ní fi kìyàmù lẹ́nu ìṣeré ẹgbàgbégbà tá a ń ka muwasafat àwọn sifatu ẹniire tá ni wa ibadur rahmani alladhina yamshuna ala al-ardi hawna wa idha khatabahumul jahiluna qalu salama walladhina yabituna li rabbihim sujjadan wa qiyama àwọn ẹniire Ramadan wà kò sí yabituna li rabbihim sujjadan wa qiyama tí a bá dìde lóru wọn fọlọ wọn máa yẹn náfìlà ni bí wọn ti ń feri kalẹ̀ wọn máa nàró wọn máa rúkú Ibadallah tọba wa jẹnu afdalu shuhur bó ní ìbá ti rí inú oṣù tó lọ́lá jù kéèyàn máa yẹn náfìlà lóru bẹ́ẹ̀ bó ní ìbá ti rí Ibadallah àwọn salafu salih Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu tọba dín Ramadan tọ́fẹ́sẹ̀ kìyàmù lẹ́yìn yóò ti jí tipẹ́tipẹ́ yóò ti bẹ̀rẹ̀ tọ́ba ṣe sà yóò wá lọ jí àwọn àtàwọn ọmọ ẹ̀ tí olúbá wà àwọn eléyìí ńlá tí wọ́n fẹ́ dá lóhùn yóò máa ká sí wọn létí bọ́ọ̀lù ní wa mur'alaka bis-salati wastabir 'alayha la nas'aluka rizqa yóò máa ká sí wọn létí bọ́ọ̀lù ní wa mur'alaka bis-salati àwọn mọ̀lẹ́bí rẹ̀ máa pa wọ́n láṣẹ kẹjọ máa kírun wastabir alayha ṣe sùúrù tó bá ń pa wọn láṣẹ má fi tipátipá mú wọn la nas'aluka rizqa àwọn ọlọ́run ò béèrè àsìkí lọ́wọ́ yín wal aqibatu littaqwa ẹni tí ó láti bọ̀ tán ní ẹni tó bẹ̀rù ọlọ́run Umaru ọmọ akásí wọn ní táwọn náà bá ń gbọ́ kí ni wọ́n ṣe ó dìde ikhwatal iman qiyamul layl fi Ramadan èèyàn sì qiyamul layl Ramadan ni sẹ́rọ̀ qiyamul layl tá ń sọ yìí àwọn àfáànù Ìsìlámù ṣe ìyapẹnu lórí ẹ̀ kí ìyapẹnu tí wọ́n ṣe wọ́n ní ṣe ń tá ń pè kíyàmù layl nínú Ramadan sóhun náà là ń pè ní tàràwíhì ni àbí tàràwíhì ọ̀tọ̀ kíyàmù layl ọ̀tọ̀ torí pé alẹ́ àdìsí yàwó Aisha radiyallahu ta'ala anha tí ń sọ fún apá nàbí wa Muhammad kọ èèyàn kọjá rákà mẹ́jọ lóru wa yuwattiru bi thalathin yóò wá kí wítìrí pẹ̀lú mẹ́ta ó di mélòó
ó fi rákà mẹ́jọ ṣe kìyàmù léèlì ó wá kí wítìrì sí pẹ̀lú ó kí wítìrì mẹ́ta sí mẹ́ta pẹ̀lú mẹ́jọ di mélòó ìyàwó Aisha wa ní fi Ramadan wa fi ghairi Ramadan Ramadan wà o kò sí Ramadan o pa nàbì tí kì í nù sẹ́yìn pé ń túmọ̀ pé Ramadan wà o Ramadan ò sí o rákà mọ́kànlá la nàbì ń ṣe kíni níkí eri báyìí àwọn kan náà àwọn ulama salaf wọ́n dúró lérí pé ń tà ń pè ní tarawih òun náà ní kìyàmù layl ní tà ń pè ní kìyàmù layl òun náà ní tara wọ́n wá bí wọ́n léèrè pé kí ló ní tó kọ́ fi yàtọ̀ ìgbà tẹ́ ń pè ní kìyàmù layl nígbà tí ọ̀sáwẹ̀ táwẹ̀ ní tẹ́ ń pè ní tara wọ́n ní bẹ́ẹ̀ ni ìtọ́jẹ́ kó kọ́ rẹ̀ ó yàtọ̀ nù Ramadan ni pé wọ́n máa faraka tinú Ramadan gùn tí a bá wá kíráka méjì yẹsẹ̀rì hóòlù wọ́n sẹ́mi tí a bá sẹ́mi títí wọ́n tún kíráka méjì tí ó sì gùn wọ́n tún sẹ́mi ni wọ́n fi ń pè ní tàràwíhì ìrun àkísinmi àkímumi ló fi jásí pé àwọn tó dó lérí fatuwa yẹn tí a bá fẹ́ kí tàràwíhì tiwọn wọ́n ó gbé láti bí alẹ́ tí wọ́n wà ráka méjì wọ́n ó gùn títí wọ́n wà sẹ́mi wọ́n mumi tí a bá sẹ́mi tán wọ́n tún mú rákà méjì mi wá wọ́n tún sẹ́mi wọ́n tún mú mi tí a bá sẹ́mi tán wọ́n tún mú rákà méjì mi wá wọ́n tún sẹ́mi tí wọ́n fi kí gbé mẹ́jọ tí wọ́n fi wá kí wítìrì mẹ́ta sí wọ́n wà á lọ kí pàdé alifa wọ́n wà á lọ kí pàdé ìlà kejì òru tí wọ́n ti jẹ sáré tí wọ́n fi wá lọ kí jẹ sàwúrù tí wọ́n fi wá lọ kí bàjẹ́ rẹ̀ wọ́n ti fi ń jẹ́ tàrà àwọn ìdíkò tó bá dùn Ramadana àwọn àyà rẹ̀ máa ṣe kí ni ìmọ̀ gún wọ́n sì máa sinmi níbẹ̀ ni wọ́n fi ń pè ní tàràwíhì ìrun àkí sinmi ìrun àkí mumi àwọn kan ní rárá kìyàmù lẹ́lẹ̀ ọ̀tọ̀ tàràwíhì ọ̀tọ̀ ǹjẹ́ kí ló dé wọ́n níbẹ̀ ni torí pé abwabu nawafil maftuha lẹ́kùn náfìlà sí tá a bá pè nǹkan nawafil lẹ́kùn ẹ̀ sí àmọ́ tá a bá pè nǹkan lọ́rọ̀ ẹ̀yàn ibi ọlọ́run bá ní ọba ọmọ ló ṣe kí ni lọ́ba ma àmọ́ tá a bá pè náfìlà fababuhu maftuh ọ̀nà rẹ̀ sí wọ́n ní tọ́ba níbẹ̀ kò sí ní tó ní kéèyàn kí kìyàmù lẹ́lì tẹ́tà ń pè ń tarawih tá a láà níbi ń kíráká mẹ́jọ yín sì ń fi mẹ́ta ṣe wítìrí sí tọ́mà náà kéèyàn tó má ṣe náfìlà mi mọ́ lóru ǹjẹ́ kílẹ̀ rí yín wọ́n níbẹ̀ ni ńgbà táwọn sàhábà wà láyé àrí yìí ti ń kí mẹ́wàá láàrin wọn aró ní 20 láàrin wọn aró ní 30 láàrin wọn kọ́dà Umar ibn Abdulaziz 40 ní fíkí tarawih gbogbo àwọn tá a sì dákọ̀ yìí àwọn ọmọ salaf àwọn ni wọ́n ń jẹ́ salaf nígbà bá ti lè rí tá Nábì ní fa alaykum bi sunnati wa sunnati al-khulafa'i ar-rashidina min ba'di wa addu alayha bin nawajidi wa iyyakum wa muhdathati al-umur fa inna kulla muhdathatin bid'ah wa kulla bid'atin dalalah Nábì ní ọdọwọ yìí o súnà mi àti súnà àwọn sàábè mi ẹdì mú dáadáa nígbà ọdá kan súnà tiẹ̀ tán táwọn olóbi kún àṣírí nù sàábè tí ń kí mẹ́wàá arún 20 nù sàábè arún 30 nù sàábè kòlàfà sí gbogbo wọn sì ń kí ojú mẹ́jọ lọ wọn ní tọ́ba níbẹ̀ wọn gbà ń bì kankan jọ̀dọ̀ ànábì náà lọ ní tọ́ba fìlẹ̀ musa abẹ́ máa kí báwa náà bá kí bí a sì wà lójú ọ̀nà sálàf ló fi já sí pé ní bàbá lẹni tí ń kí tarawíhì tí ń kí mẹ́wàá kò sí láì fi bàbá rólógún kò sí láì fi bàbá lẹni tí ń kí ọgbọ̀n kò sí láì fi bàbá lẹni tí ń kí ogójì Umar ibn Abdulaziz ibi tí ń kí tiẹ̀ náà nù Ibadallah nígbà táwọn afáfá náfìlà tó dé 40 báwọn nù kìyàmù lé sóhun ni ọwọ́ abáraka méjì tarawíhì tọ́ sálọ sórí pé nǹkan sí ọ sórí pé Ramadan àti òrí bíi tàwọn sálàf tarawíhì tó kúnná jù rákà mẹ́jọ ni a sì fi mẹ́ta ṣe wítìrì kọ̀ wá túmọ̀ pé kọ̀ wá délé kó o túmọ̀ wá ṣe kìyàmù lẹ́yìn kọ́ mọ̀ yẹn náfìlà mi tọ́lá wọn sàhábà náà ń délé wọn kí mi láyé Umaru tí wọ́n bẹ̀rẹ̀ sí tó lẹ́yìn Umaru tí wọ́n bá túká ọ̀pọ̀lọpọ̀ sàhábà ní ń délé títún kí náfìlà mi. Ibadallah àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ wọ́n ṣe kìyàmù lẹ́yìn ní tí wọ́n bá kí tarawih tí wọ́n délé wọ́n tún yẹn náfìlà tí wọ́n náà bá wá jẹ́ salafiyyun salih tó jẹ́ salafi dáadáa tukthiru fi Ramadana min nawafila bí Ramadana bá dé ó jẹ́ náfìlà rẹ̀ ọ̀pọ̀ dáadáa. Ibadallah tó bá wá yọlẹ̀ pátápátá ìwọ náà níbi tó wọnú sharia Islam
pọ́lẹ́ni ọ́ níbi tó wọ̀ tábà wá kélé ìfún ọtọ́ bá wọ bẹ̀ ó níbi tó wọ̀ mọ́ anabi wa Muhammad inzọ fún wa pé ní man qama ma'al imami hatta yansarifa kutiba lahu qiyamu laylatin ẹni bá bẹ̀rẹ̀ asámú pẹ̀lú ìmáàmù ó wá bá ìmáàmù kí asámú tó fi pé tí ìmáàmù fi wá parí asámú tó fi jáde wọ́n jọ bẹ̀rẹ̀ pẹ̀lú ìmáàmù wọ́n jọ wá parí pẹ̀lú ìmáàmù anabi ní kutiba lahu qiyamu laylatin wọ́n kọ́ ládé ẹni ó ṣe náfìlà lóru odidi nígbà òru ti bẹ̀rẹ̀ tó fi parí ládé ẹni ó fi wẹ̀ sí náfìlà wọn kọ̀ fún sọ wá di pé ìwọ́tọ̀ wá kíráka méjì tó sálọ àbí ìwọ́tọ̀ sáré pé méjì gbẹ̀yìn ni mo fẹ́ ibo tiẹ̀ wọ̀ ọ̀wọ́ kó o fi náfìlà ṣe mọ́jú ọ̀wọ́ yìí o tún wá kí á sámútì lẹ́yìn Ibadallah ẹ jẹ́ kí tarawih yẹn balance lẹ́yìn imam aqallu shay fi Ramadan aqallu qiyamul layli fi Ramadan qiyamul layli tó kéjì Ramadan ni kò kí tarawih pé lẹ́yìn imam torí kí wọ́n lè san ọ́ lẹ́sẹ̀ ẹni tó dìde lóru látòru tó ti bẹ̀rẹ̀ tó fi ṣe kíní tó fi parí tọ́ ilẹ̀ Yorùbá la wa èyí ń lọ sí wà káàkiri àwọn ìlú kọ̀ọ̀kan tí àyèmọ̀kan dààmú ẹ̀sìn wọn kí n yà síbẹ̀ wọn àwọn tarawih asámú tẹ́ ẹ̀ máa kínú Ramadan ẹjọ́ jẹ́ ìtọ́lọ́ wọn gbà o àwọn asámú kan bẹ tọ́ba mi ò ní gbà tí ò ní gun sánmà àwọn asámú mọ́dùú sígbà àbí kí ni ń pè é ṣé mọ́dùú sígbà nìyí wọ́n á tún pè ń dáńdá wì kí ni ru asámú bẹ́ẹ̀ Allahu Akbar Yasin Allahu Akbar pàgẹ́lẹ́ kejì alukura ni la kí wàlá àgbọ̀ ngbà bá fi ìṣẹ́jú méjì sí mẹ́ta asámú sí ọkùnrin ká ti kírun nìdí tí ó farabalẹ̀ anabi ni wa lọ́tún kí o nínú olùkọ́ anabi tó ní tún kí o nínú wọ́n anabi wa ni ó sì tẹ̀gbẹ́ tẹ̀lé kọ́ farabalẹ̀ ó wà ká fatia ó farabalẹ̀ ó wà ká súra ó wà rúkú ó farabalẹ̀ ó dìde rúkú ó farabalẹ̀ ọ wà fèrè kalẹ̀ ọ farabalẹ̀ ó dìde fèrè kalẹ̀ ọ farabalẹ̀ anabi wa sọ fún pé ó sè sórí rúru tó ní òun kí n jò ní ìta anabi ni wọn ò ní gbà wọn irú ẹ̀ ń ti lè mọ́mú àdúgbò yìí náà tí lè mọ́mú yìí bá jẹ́ ìmámù lè mọ́mù ni kìí ṣe ìmámù kí mo kọ́kọ́ rẹ̀ kìí ṣe ìmámù tó bá jẹ́ ìmámù gidi yóò kírun tí ó pé fún yín nínú àrìkánu sọláàtì ni àtùmọ̀nínà ìfarabalẹ̀ wà gbogbo òun tẹ́ bá kíjì òní farabalẹ̀ ọba mi ò ní gbà á kò ní gbà á aláàgbà ibi wọn bá ti kírun bẹ́ẹ̀ látẹkùn máa hàn fi abadan má bá wọn kírun láíláí wá bí wọn ti ń kírun lọ tí ń segin ni tí ń pe ẹ̀gbọ́n tó ọba mi wí ni ọba mi ní qad aflaha al-mu'minun alladhina hum fi salatihim khashi'un ọlọ́run láwọn múmìnì ti wà ní Jánnà ǹjẹ́ àwọn ni múmìnì alladhina hum fi salatihim khashi'un àwọn tí a ń fi bẹ̀rù ọlọ́run kírun nù sẹ́rù ń tẹ́yìn náà kírun sí bẹ̀rù ọlọ́run sẹ́rù bẹ̀rù ọlọ́run ikhwatal iman tẹ́ bá kí tarawih ẹ wá bí tarawih ti lálàáfíà tó ti pé tí wọ́n ka qira'atu tartil qira'atu pé bẹ́ẹ̀ náà ń wo tẹlifíṣàn bẹ́ẹ̀ ní tẹlifíṣàn lè yí ẹ̀rí ìjẹun kí máka ni bó wọn ka Kùránì bẹ sẹ́rù tàdúgbò yín nù sẹ́rù tí ìmáàmù yín kà fún yín nù lèmọ́mù àdúgbò yín lèmọ́mù àdúgbò yín sẹ́rù tí kà fún yín nù ọyẹ kó kílẹ̀ àti pé èyí tí lèmọ́mù yín kí wọ́n ṣe rọ ẹ sì wọ nǹkan ọlọ́run ní tẹ́wọ́ gbàrún kan illa an takuna ayyakuna musalluha khashi'in àbíkọ́ yẹn sọ àwọn tí a ń kírun yẹn wọ́n fi bẹ̀rẹ̀ ọlọ́run kí Ibadallah ẹ wọ́n àná tó bá ní bẹ̀rẹ̀ ọlọ́run ọba lọ wọ́n bí àwọn afáwa léèrè wọn láwọn masájìdì tó wà létí ilé wa àrífà àwọn ìmáàmù tí a ń kírun bẹ ìbẹ̀rẹ̀ ọlọ́run kéré nù wọn àwọn masájìdì tó jìnnà sí wa àrípé bẹ ni pé wọ́n ń kírun àwọn afọ àwa ṣe fatiwa pé ẹ kó ní masalasi àdúgbò yín ẹ lọ masalasi tí bẹ̀rẹ̀ ọlọ́run bá ṣe kí ni wọ́n sì máa yà wá pọ́ lọ́wọ́ sọ pé walladhina hum fi salatihim khashi'un Ibadallah méjìlá kàyí nínú mẹ́sàn-án tá a fẹ́ sọ nípa halu salaf fi shahri Ramadan bí àwọn sálàfù ti ń ṣe nùsù Ramadan اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين وانصرنا نحن عبادك الموحدين
آمين يا رب العالمين. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وعلى سائر من تبع سنته وسلك مسلكه إلى يوم الدين. أما بعد يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد أدعو فلان إكيالون قبل النبي ومحمد ní o túbà mi ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ sọ ẹyọ kan sí nínú àwọn hadu salaf fi Ramadan. Báwo ni àwọn sálàfù ti sínú Ramadan? Ibadallah ẹ lọ palẹ̀ mọ́ oṣù yóò gbọdọ̀ wọlé bá wa ká má dọ̀mọ̀ àlìjánnà. Ẹni oṣù Ramadan bá bá láyé tó bá tún wọ náà kí Ramadan mi tó dé eléri ibú ni o, eléri ibú pọnbélé ni o. Ẹni oṣù Ramadan bá bá láyé tó jẹ́ mùmínì òdodo ó yẹ kó ṣiṣẹ́ kó sì rí yọ́nú Ọlọ́run. Àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ wọ́n fi Ramadan ṣeré. Mo sọ̀rọ̀ bí wọ́n ti ń gba àwẹ̀ tiwọn, mo dẹ̀ sọ̀rọ̀ bí wọ́n ti ń kí nàwáfílù tiwọn. Ẹ wá jẹ́ ń sọ kẹta sí àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ yukthiruna al-qira'ata min al-Qur'an fi shahri Ramadan. Wọ́n a máa ka al-Qur'ani sámú inú Ramadan. A gbọ́dọ̀ gbọ́pọ̀ ń jẹ́ mùsùlùmí ò lè ka al-Qur'ani ṣe mùsùlùmí tó gúdù. Tá a bá pè yẹ mùsùlùmí aqallu shay ni pé yóò lè dálù Kùránì ká kọ́dà bí ọmọ túmọ̀ rẹ̀. Èyí tó kéré jù fún ọ ni kó lè dáka kọ́dà kọ́ mọ́ túmọ̀ tó nǹkan. Tó bá jẹ́ mùsùlùmí tó màlù Kùránì pa ká ọ̀ dá tó ní mùsùlùmí ó gúdù ó fáìn ọ̀ dá ọ̀ yáyì mùsùlùmí tí ó dá tí ó yáyì tá a pè mùsùlùmí tó dá tó yáyì ni ó màlù Kùránì ká. Àwọn sálàfù sọ́ọ̀lì bí Ramadan bá dé wọn máa ka Kùránì púpọ̀. Ibadallah Uthman anabi wa Muhammad tó bá dún Ramadan Jibril ló sọ̀kalẹ̀ yóò wá bá tó Al-Qur'an látò kedele. Ọdún tá anabi kú tó kú láyé Al-Qur'ani méjì lòun àti Jibril tó tẹ̀ parí. Àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ afáwọn àgbàsọ́nà máa fáàn tó bá wà lẹ́nu Ramadan tí ó bá ṣe kìyàmù lélẹ̀ Al-Qur'ani kan ìjọ kan níbi ṣe kìyàmù lélẹ̀. Al-Qur'ani kan ìjọ kan ni wọ́n á máa kà á ní púpọ̀ dáadáa kíkà tí ó pọ̀ ní wọn kà. Imamu wa Shafi'i rahimahullahu rahmatan wasi'a bí Ramadan bá dé yóò ka Al-Qur'ani kan látàlẹ́ mọ́jú yóò wá kà kan látàárọ̀ dalẹ́ ó di mélòó? Bí Ramadan bá jẹ́ ọgbọ̀n sísítẹ́ Al-Qur'ani ni ó kà. Tí Ramadan bá jẹ́ 29 yóò ka Al-Qur'ani 58. Ayna antum min al-imam Shafi'i sẹ́yìn ní tẹ́sí Shafi'i. Imamu wa Maliki rahimahullahu rahmatan wasi'a bí Ramadan bá dé gbogbo àwọn tí máa ké mú àtá tí wọ́n jòkó wájú rẹ̀ tí wọ́n mú nǹkan wọn tí wọ́n lọ bí omi yóò ní gbogbo yín laqad ughliqat abwabul hadith wa futihat abwabul Qur'an. Nísìnyí báyìí wọ́n ti tilẹ̀kùn hadisi wọ́n ti wá sílẹ̀kùn al-Qur'ani. Imshu ila buyutikum waqra'u kitaballah. Ẹ máa lọ lẹ́kẹ̀ẹ́ máa lọ́ka al-Qur'ani yóò tilẹ̀ kéwù ni ǹjẹ́ kí ló yóò ní ká máa lọ́ka al-Qur'ani lé. Imam Maliki nù táà ń pè ní Imam Daril Hijra. Àwọn sálàfù wa bí wọ́n ti ká al-Qur'ani nù. Ibadallah bó lẹ́yìn ti fẹ́ ka bó lẹ́ ti fẹ́ ka ẹ lọ lè múra èyàn máa ka Al-Qur'an Ramadan tí ó pọ̀ dáadáa ẹlẹ́ẹ̀kejì tí wàá fi kún yìí wọn ti ka Al-Qur'an ẹ bá máa ka Al-Qur'an ẹ máa ka ní qira'atu khashi'in kíkẹ́ ni ti ń bẹ̀rù Ọlọ́run
bóòlù yóò ṣe máa kàlùkùránì tí ó máa rẹ́rìn alukùránì sáwàdá ọba mi ní afamin hadha alhadithi ta'jabun wa tadhakuna wala tabkun wa antum samidun fasjudu lillahi wa'budu aya yìí sọ̀kalẹ̀ ọba àwọn sahaba bọ́lọ̀ ní afamin hadha alhadithi ta'jabun ọ̀rọ̀ yìí náà lẹ́ ń kalẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ti ń ṣe yìí wa tadhakuna wala tabkun ẹ̀ ń ka alukùránì ẹ̀ ń gbọ́ ẹ̀ wọ́n rẹ̀ ní ẹ̀ lè máa sunkún wa antum samidun èèyàn katakata lẹ́yìn wọ̀nyí fasjudu lillahi wa'budu ẹ̀ fẹ́ẹ́ kan lẹ́ bọ́lọ̀ ń kẹ́ máa sìn àwọn sahaba gbọ́ wọn bẹ̀rẹ̀ sí sunkún ni ní sáwọn ọlọ́run bá wọlé sọ́mọ́ pé wọ́n á tún samidun ẹ̀yin yìí ṣe yẹ dáadáa torí pé àwọn sunkún wọ́n wá sun ẹkún nígbà wọn sunkún ariwo lọ bá anabi wa Muhammad nulẹ̀ tọ́ wa anabi jáde wa ó ní kí ló ṣe yí tẹ̀ ń sunkún wọn níbẹ̀ ni ṣebí wọ́n lọ káyà fún apọ́lọ̀ ní afamin hadal hadithi ta'jabun wa tadhakuna wala tabkun wa antum samidun fasjudu lillahi wa'budu kí ló anabi náà ṣe anabi náà bẹ̀rẹ̀ sí sunkún títí tí gbogbo orun gba anabi náà wáyé ìfi wa ń kán lẹ̀ fún omi di ojú anabi wa ló tó ẹjẹ sọ fún yín la tẹliju nara ainun bakati min khashiyatillah anabi lójú kojú tó bá sunkún wáyé nítorí ìbẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ ti sunkún tèmi náà sunkún yìí ojú náà ò ní fojú kaná iná ò ní jó ojú náà ibadallah ibi ẹ bá tiri tí a ń kálukú àti àwọn oyún mu ẹ má jọyìn wọn o ẹ má bá wọn hó kì í ṣe dáadáa ní kí wọn kàn kàn máa oyún mu ẹsẹ̀ kọ́ yẹn o ẹsẹ̀ kọ́ wọn o anabi gan kalu Qur'ani yín ṣe gíní yín sunkún ni ìjọ kan anabi pé Abdullahi ibn Mas'ud ó ní ikra alayya al-Qur'an Abdullahi Mas'ud wá kalu Qur'ani fún mi Abdullahi Mas'ud ní kayfa aqra'u alayka al-Qur'an wa alayka unzil bọ́n mo ti fẹ́ kalu Qur'ani fún wọn ṣebí wọn náà wọ́n sọ kalẹ̀ fún anabi ní uridu an asma'ahu min ghayri èmi náà fẹ́ gbálù Kùránì lọ́dọ̀ ẹlòmí yàtọ̀ sí mi lọ́tàbílẹ̀ ọmọ Mas'udi ń kálọ̀ lọ ń kálọ̀ ń gbọ́ kálẹ̀ bí kayfa idha ji'na min kulli ummatin bi shahidin wa ji'na bika ala ha'ula'i shahida fa kayfa bó ní ìbá ti jẹ́ idha ji'na min kulli ummatin bi shahid táwọn bá ń kójọ kọ̀ọ̀kan jáde táwọn wá ń bà nẹ́bí wọn pé kọ́ wá jẹ́rìí wọn wàjẹ́ iná bí ká áàmù wọn Muhammad náà wá alẹ́ àwùlá iṣẹ́ yìí dáwọ́ wá jẹ́rìí àwọn eléyìí ànábì gbọ́ pé wọ́n mú wa wọ́n wá jẹ́rìí mùsùlùmí ó bú ẹkún ànábì náà sunkún àwọn tó ń wà tí òun kó jẹ́ ni wọ́n ń ṣe bí wọ́n ti ń ṣe yìí àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn wọn tó ń rojú tu wọn òun lòun sì jẹ́rìí wọn òun náà gbọ́ báyìí ń sunkún ni sóhun ni wọ́n gbọ́ tó ń ṣe ọmọdé àṣìṣe o àṣìṣe gbà ní o àṣìṣe ńlá ní o bí yẹn bá ń gbálù Kùránì yẹn máa sunkún ní o bọ́ Ànábì ní fàyídà qara'tumul Qur'an tẹ́ ń bá ń kálù Kùránì fábùkù ẹ máa sunkún Ànábì ní wà in lam tabku tẹ́ ẹ bá wà lè sunkún fatabakku ẹsẹ̀ bí ẹni tí ń sunkún wọn yọ ń dáre kọ́kọ́ máa ó yẹ mu àwọn kan wá bàjẹ́ títí tí wọ́n tún máa fi kọrin inna ataynaka inna lillahi wa inna ilayhi raji'un wọ́n tún fàlà múná ṣẹlá kọrin inna lillahi wa inna ilayhi ọlọ́ni wa ma huwa bi qawli sha'irin alùkọ́ni tẹ́mi sọ kalẹ̀ sọ̀rọ̀ akọrin qalilan ma tadhakkarun èèyàn díẹ̀ ní ọ̀nà tí wala bi qawli kahin wọ́n èfi yẹsẹ́ wò qalilan ma tadhakkarun tanzilun min rabbil alamin anzalahu bi ilmihi wal malaikatu yashhadun kí ló ń bá wọn yẹn káàkiri tán sí ẹ̀nà dandan alùpàá tẹ́ bá kánú àwẹ̀ ẹ ká pẹ̀lú bẹ̀rù Ọlọ́run ẹ sì jẹ́ ọ̀pọ̀ dáadáa ọ̀ wọ́n máa kánú tọ́ra sídì máa pèlè rẹ̀ nulẹ̀ rẹ̀ tọ́mọ gbọ́lù Kùránì tọ́mọ fi ẹ̀pì sétí káàkiri tọ́mọ gbọ́lù Kùránì káàkiri Ramadan ìwọ náà ń súnmọ́ ní táwọn sálàfù sínú èyí tó wá kéré jù ní pọ́mọ lọ tafsiri àwọn àfẹ́sìn tafsiri àwọn àfẹ́sìn ọkùnrin lọ́dọ̀ ọ̀bá lè kàlù Kùránì tafsiri àwọn àfẹ́sìn ẹ máa gbọ́n tí ń wí o àwọn àfẹ́sìn mọ̀ pé o yín kàlẹ́ mọ̀ lọ tafsiri àwọn àfá ìtúlẹ̀ àwọn àfá tí wọ́n ń pẹ́ qala Allahu qala Rasul bùkátà ta ní sí janjakuru só kéré kí n bùkátà wa pẹ̀lú dìwé ntọ́lọ̀ ń wíta nábi wí tó wa a lè lò tátàlì kí á bọ̀lọ́wọ́ ìdí àwọn àfá tẹ́ yẹn ju qala Allahu qala Rasul ẹ máa lọ lè gbọ́ tafsiri wọn
ẹ máa gbọ́ wá sí wọn wọ́n ń bẹ lórí rédíò wọ́n ń bẹ lórí tẹlifíṣàn wọ́n láwọn àjòkó ẹ̀sìn káàkiri yíyún náà máa bọ́ sábẹ́ pẹ̀ ń ti tilawatu al-Qur'an. nípa rí kútúbà mi abẹ́lẹ́ wọn bọ́ wa lè kí ọlá kó jẹ́ àbúdá náà bá wa láyé kọ́ bá wa láyé kọ́ bá wa lórí dáadáa a sì bẹ́lẹ́ wọn ọlọ́mọdàlú irú ọlọ́mọdélu yọ bàjẹ́ ọlọ́mọdé ọ̀dàrú ọlọ́njẹ́ ọmọ jẹ́ dáadáa níjọ́ Tuesday tọ́lọ́kọ́ wọ́n ṣe Workers Day abẹ́ẹ̀kọ́ ni Workers Day ọdún àwọn olóṣìṣẹ́ ọdún àwọn òṣìṣẹ́ yóò ó yẹ kí wọ́n lo ntọ́lọ̀ ń sọ nípa ọ̀rọ̀ òṣìṣẹ́ ni gbogbo ẹni tí ń jó òṣìṣẹ́ lówó kó lọ sanwó àwọn òṣìṣẹ́ inú tó burú jù ni tí èèyàn ṣàdúrà tọ́lọ́wọ̀n ní gbàdúrà rẹ̀ ní kéèyàn ṣiṣẹ́ fún ọkọ mọ́ fún lówó ogun rẹ̀ inú tó burú jù tọ́mọ èèyàn fèsì lérí ilẹ̀ tí ó fi máa rí ibinú Ọlọ́run ní káwọn èèyàn máa ṣiṣẹ́ kó ogun wọn máa gbẹ kó tó máa sanwó Ànábì wa Muhammad Ọlọ́run sọ pé thalathatun èèyàn mẹ́ta kan bẹ ana khasimuhum yawm al-qiyamah èmi fúnra mi ní báwọn jàǹjọ́ al-qiyamah wa ma kuntu khasamtuhu ẹni bá sì bájá ní tiẹ̀ gbé nígbàtí wọ́n ka àwọn mẹ́ta yẹn ó ní wa rajulan ọkùnrin kan bẹ láàrin wọn istajara ajiran ó gbéṣẹ́ fún ṣiṣẹ́ fastawfa min òṣìṣẹ́ ṣiṣẹ́ bó ti yẹ ó ṣiṣẹ́ rẹ̀ walam yutihi haqqahu kò wá fún lówó ogún rẹ̀ mọ́ ọlọ́run ló ń fúnra wọn lò wọ́n bá jẹ́njú àlùkìyàmù tá a bá lọ ń sọdún òṣìṣẹ́ ṣé gbogbo gómìnà lọ́sàn-án òṣìṣẹ́ sá tá a bá lọ ń sọdún òṣìṣẹ́ ṣé owó àwọn tí wọ́n ti ṣiṣẹ́ tí wọ́n ti fẹ̀yìntì ṣé ẹ sanwó wọn sá torí ogún wọn ń jọ tí wọ́n ń ṣiṣẹ́ yẹn ẹ̀ ń bá wọn yọ ọ́ pamọ́ pété ẹ bá kò lẹ́nu ṣé ẹ máa gba ilé yẹn máa fi jẹun di ṣé ẹ fún wọn sá ẹ̀yin stéètì gómìnà tẹ́ ẹ jẹ́wọ́ ṣé ẹ fún wọn sá kẹ́ ẹ tó máa sọdún ẹ bá ṣètò ọlọ́run lérí wọn kẹ́ ẹ máa wà nínú àwọn tọ́lọ́wọ́n bájà níjọ́ alkiyama allahumma izza al-islam wal muslimin wa adilla ash-shirka wal mushrikin wa dammir a'da'aka a'da' ad-din ربنا لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها ويسرتها يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ويا فوز المستغفرين ويا سعادة التائبين والحمد لله رب الأقيم الصلاة عباد الله